gbogbo ẹ̀yin tí ẹ wá ń ṣeré orí ìtàgé kì í ṣe ẹni tó bá sọ yín di star kò ní kó má ṣe yín o. Ẹ ṣọ́ra o, má ní nítorí pé ọ̀rẹ́ ẹ ló gbé ẹ gòkè o ò fẹ́ kó ṣubú o, ó lè padà fà ẹ́ ṣubú. Ọ̀rẹ́ ẹ tó gbé ẹ gòkè yẹn tí wọ́n rò yí pé kò ní ṣubú, òun fi tọkàntọkàn dúró tì í, òun fúnra ara ẹ̀ tó o bá ti gòkè ó lè padà fà ẹ́ ṣubú. Tó Ọlọ́run orí bá mi dárí ẹ̀ṣẹ̀ yìí Nájímù Adétáyọ̀ ọmọ Goroso jẹ́ Goroso Oyoyo Theatre Group. Ṣé mọ̀ tí èèyàn bá rí oore nígbà kan ẹ máa rò pé ibí yìí náà ni Ọlọ́run ṣoore sí. Bẹ́ẹ̀ni. Nítorí tí èèyàn bá ṣe mí ní oore mo máa ń fi tọkàntọkàn tẹ̀lé onítọ̀hún, mi kì í padà tí n bá ní owó lọ́wọ́ máa fi bá a lò. Nájímù Adétáyọ̀ lò mí, òun náà nígbà tó yá ó tún gbógun nìde. Ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ mi, má bínú o ìwọ ṣóre, má bínú ìwọ tó ń wó oore kiri. Oore lè padà dibi, ibi dẹ̀ lè padà dóore. Mo ń sọ̀rọ̀ pé Goroso òun ló sọ mí lórúkọ tí mò ń jẹ́ yàtọ̀ sórúkọ tí bàbá mi sọ mí, torí inú eré ẹ̀ láti jẹ́ Àjànàkú. 13 episode 5 ni mo ṣe fún. Àkọ́kọ́ ni àrọ́bá. Nígbà àrọ́bá ni Goroso ti mú mi sínú tèmi ò dẹ̀ mọ̀, nítorí wọn pèlére Goroso mọ́, eré Àjànàkú ni wọ́n ń pè. A wá fẹ́ ṣe Arúmọ Gàlè, olóògùn ni, olóògùn lèmi náà ń ṣe. Àtúnṣe bẹ̀rẹ̀, wọ́n á pè mí pé ogun dé, ó fẹ́ jà Goroso lọ́jọ́ náà lọ́hùn. Mo sì débẹ̀, a ṣe nígbà tó máa sọ̀rọ̀ ó ní ẹni tá a pè kó wá wo gọ̀bì, ó ní wọ́n wá ní kíni yìí gọ̀bì. Èmi rò pé à ń ṣeré orí ìtàgé lásán ni. Èmi hàn ní tó ní gọ̀bì bá lè dáwò ni kò ní péyàn kan kó wá bá òun wò ó. A sọ̀rọ̀ yẹn bí àwàdà, kò pẹ́ ọ̀rẹ́ mi kan wà ní Abẹ́òkúta, Jídé là ń pè. Jídé yìí ni èmi ni mo ṣe atọ́nà bí Goroso ṣe gba owó ìyàwó àkọ́fẹ́ lọ́wọ́ ẹ̀. Nígbà tí a ṣiṣẹ́ yẹn wọ́n tà fún Suntap Film. Mo ṣe nu iṣẹ́ yẹn náà, wọ́n tà fún Suntap Film. Wọ́n dàbí ẹni pé òun àti Goroso, torí àbúrò ìyàwó Goroso ló jẹ́, bọ̀tọ̀ Ọlọ́run gbọ́wọ́ ẹ̀ sókè torí iṣẹ́ fíríjì ló ń ṣe. Ìjà wá dé láàrin wọn. A wá fẹ́ lọ ṣe eré kan, Goroso sick ní yíyà yẹn, èmi wà lÉkòó. 1993 ni, yes, mi gbàgbé. Èmi wá gbàṣẹ́ kan, iṣẹ́ yẹn tóbi tó kàǹkà tó jẹ́ pé ó yọ ṣéǹjì sí mi lọ́wọ́. Mo wá pe Goroso pé nígbà tí ẹ lè lọ bá Rẹ́mọ Carpet, torí Rẹ́mọ Carpet la ṣe ìyàwó àkọ́fẹ́ fún, ẹ lọ bá ST Jamiu níjẹ̀bú-Mùṣin. Ó ní òun ò tí ì ní akitiyan àṣejáde, ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ní ẹ̀hún. Àṣeyàn kì í ṣe bẹ́ẹ̀. Ẹ ṣọ́ra o, má ní nítorí pé ọ̀rẹ́ ẹ ló gbé ẹ gòkè o ò fẹ́ kó ṣubú o, ó lè padà fà ẹ́ ṣubú. Ọ̀rẹ́ ẹ tó gbé ẹ gòkè yẹn tí wọ́n rò yí pé kò ní ṣubú, òun fi tọkàntọkàn dúró tì í, òun fúnra ara ẹ̀ tó o bá ti gòkè ó lè padà fà ẹ́ ṣubú. Àkọ́kọ́ ìrànlọ́wọ́ tí mo máa kọ́kọ́ rí òun ni àbúrò ìyàwó Goroso yẹn.
inú ilé Goroso ọmọ Abẹ́òkúta ni mi kì í lọ ilé wa. Goroso náà wá nígbàgbọ́ pé mi ò mọ́lé ni mi ṣe ń lọ ilé wa ní Ìkìjà. A máa tójú bọlé nǹkan tí mò ń sá fún ilé bàbá mi gangan bàbá tó bí mi lọ́mọ òun náà mo pàdé ilé Goroso. À ń bọ̀ ó wá gbówó fún mi pé kí n bá òun ṣe fíìmù. Inú ò ṣe gbé fún Goroso. Ó ní owó ìyàwó àkọ́fẹ́ ń bo ló wà. Mo ní ṣe bí Sọ́ntàbù ló tà, mo ní wọ́n ti fún ẹ lówó ṣé ò gbówó ni. Ó ní kí n má sọ̀rọ̀ jù, tí n bá fẹ́ owó tóun fẹ́ gbé fún mi kí n fi ṣiṣẹ́, òun á gbé fún Ẹ̀bùn Olóyèdé. Bó ṣe sọ láyà. Ẹ má kọ oore, ọ̀yá àṣẹ oníkìlọ́kọ ìtàn wá. N bá pe ọ̀rẹ́ mi Sunday Osai, wọn fẹ́ kọ̀tọ̀ kan báyìí ni mo sì fẹ́ kí ìtàn yẹn rí. Àwa jókòó wájọ kọ ìtàn àfẹ́ẹ̀rí la kọ. Nígbà tá a kọ̀tọ̀ yẹn tán, ọ̀rẹ́ mi torí mi, àbúrò ìyàwó Goroso yẹn tá à ń pè ní Jídé yìí, ó torí mi, ó wọ cooperative kan wọ́n ń pè ní ×3. Ẹ ṣọ́ra fún èèyàn. Ẹ ṣọ́ra fún èèyàn le. Èèyàn náà ló máa ràn yín lọ́wọ́ o, àmọ́ ẹ ṣọ́ra. Ẹni tó ràn ẹ́ lọ́wọ́ ó lè ṣèkà fún èèyàn lọ́la o. Bẹ́ẹ̀ni. Ẹni tó jẹ́ kémi jẹ́ àjànàkú òun ló ṣèkà yìí o. Ẹ mọ̀ pé mo sọ pé Goroso ló sọ mí lórúkọ àjànàkú nínú eré ẹ̀. Àbá ń bọ̀, n bá pe Goroso gẹ́gẹ́ bí inú kan tí mo ní sí. Goroso wọ́n á sọ̀rọ̀ ẹ ní ẹ̀nà. Mo ní tí n bá tẹ̀ wá ti ọ̀dọ̀ yìí ìṣoríire báà la ṣe máa pè é. Ó ní dáadáa ní kíní kan ní. Àṣé ó ti ní ìkùnsínú tí èmi ò mọ̀. Ìkùnsínú tí èmi ò mọ̀ sí yìí ló wà nú ẹ̀. Nígbà tí ó di wípé a fẹ́ gbowó, wọ́n gbowó wa, èló la fi ń ya sinimá ọ̀hún gan 150 wọ́n fẹ́ gbà mo fẹ́ fi ya sinimá 150,000 yes. Gbogbo 94 torí mo lo ọdún kan 93 94 95 láya àfẹ́ẹ̀rí. Nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ mo ní ọ̀rẹ́ kan tó ń pè ní Chámú Samson lórúkọ ẹ̀ bọ̀ Sami fídíò la máa ń pè lábẹ́òkúta. Òun àti Goroso máa ń jáde kiri. A sì mú ọjọ́ yẹn síwájú pé ọjọ́ báyìí là ń lọ sí location. Alákòókò ń bí láti fẹ́ yaṣẹ́. Afam Hotel ni mo book ní ọdún náà lọ́hùn. Ọ̀pọ̀ ohun òṣèré, mo pe Taiwo Hassan tó jẹ́ Ògògó, mo pe Yínká Quadri, mo lọ sọ́dún fáwọn ọlọ́pọ̀ wọ́n gbà náà lọ́hùn. Èló ni wọ́n gbà? Nígbà yẹn lọ́hùn ní 95 yìí 7,000 ni mo fún Yínká Quadri. A kì í sanwó tán, mo fún wọn ní 3,500. Mo fún Ògògó náà ní 3,500 torí ọ̀rẹ́ mi l'Ògògó. Dọ̀la ọ̀rẹ́ mi kì ní Taiwo Hassan. Bí mi ṣe súnmọ́ tí àdẹ̀ pé kíní tó bá rí mi ọ̀rẹ́ mi ṣe ni ó máa ń pè mí ní kí n má wọ́rí o, kò sí nǹkan tó le tí kì í dẹ̀rọ̀. Unfortunately bí Sámù yẹn ṣe dé ó wá pè mí pé àjànàkú mo ní ẹ̀ ó ní Goroso wà nínú eré yín mo ní ó wà ń bẹ. Báwo máa ṣe ṣeré tí Goroso ní síbẹ̀? Kí n má jẹ́ kó bá mi lọ sí location yẹn o níjọ́ tá a bá fẹ́ lọ o. Mo ní kí ló rí? Ó ní nǹkan tó ń fẹ́ sọ nìyẹn. Níjọ́ tíṣẹ́ bá kàn ní kí n pè é. Àṣé ó ti lọ ṣiṣẹ́? Èmi ò dẹ̀ mọ̀.
à ń ṣiṣẹ́ yẹn lọ àwọn àkùdé kan dé bá iṣẹ́ yẹn tí a fi tètè parí iṣẹ́ yẹn déètì tí mo fún kó fi dé kí la máa ṣe ó sì dé ọwọ́ ẹ̀ ni mo ti ra ajá tí mo fẹ́ lò fún Ògún níjọ́ náà lọ́hùn ọ̀rẹ́ mi yẹn náà ló sanwó ajá yẹn àwa débẹ̀ a fẹ́ bẹ́ ajá ló díjà lẹ̀ níjọ́ yẹn tóun bá mọ̀ wípé wọ́n máa bá jẹun fógun àti ajá tí mo ti sanwó fún tóun bá mọ̀ wípé wọ́n máa bá jẹun fógun ni òun ò ní ìta ó ṣàfẹ́ dẹ́kun yẹn rú Ọlọ́run dẹ̀ gbàkóso kọ́lọ́n bá ń fọrun kẹ́ Lèkínsìn mo bẹ̀ ó gbọ́ James Ìdẹ̀pẹ̀ mo bẹ̀ ó gbọ́ Ajídára náà wà ní iṣẹ́ yẹn káàtó wá lẹ́sẹ̀ wò pé ok ẹ̀bùn ọláyà gan wà ní iṣẹ́ yẹn Olóyèdé ó wà ní àfẹ́rẹ́ àṣàṣìṣẹ́ yẹn iṣẹ́ yẹn wá kó jáde kí ló dé eré tí máa kọ́kọ́ ṣe rèé tí èèyàn lè kówó fún mi ṣé wà ní jáde ni àṣà gbìyànjú ẹlẹ́bẹ̀ẹ́ sí ṣàdúrà gbà tí mo wá ṣe àdúrà kan lálẹ́ àfáà mi kan ló fún mi ní nọ́ńkàlì yẹn ní kì í ṣe ní gbogbo nǹkan tó bá wà níbẹ̀ mo gbọ́dọ̀ rí mo ní kí n lọ ṣe n bá ṣe nígbà tó di bóyá mo ti sùn ní o mo kàn ń wo kíní yẹn bí àwòrán nǹkan tí à ń ṣe tẹ́nìkan kan lọ di àrò ó dẹ̀ lọ ti nǹkan kan bọnú iná ó dẹ̀ kó erùbò ó dẹ̀ gbé òkúta rẹ̀ mọ́lẹ̀ wọ́n á rí i pé bàbá àṣìṣà rèé gòròṣù kí ló ń bò mọ́lẹ̀ bá lọ bẹ̀ mo bá ṣí bí mo ṣe yọ kinní yẹn ọ̀gá Jídé la fẹ́ yà láti fi kún iṣẹ́ yẹn pé kó lè ṣe kinní bọ́gá Jídé ṣe ránṣẹ́ sí ọ̀sá ẹ̀ pé àwọn máa wà nílé o kán wá ya nǹkan tó bá fẹ́ yà wọn lọ̀gá ọlọ́pàá níjọ́ tí mo yọ kinní yẹn nú àrò mo á wọ bá lọ Abẹ́òkúta mo lọ bá ọ̀rẹ́ mi tó jẹ́ Jídé yẹn ètò iṣẹ́ ẹ̀ ti parí ṣé mo pàṣẹ fẹ́ lọ yọ̀gá Jídé ni mo ní iṣẹ́ ti parí mẹ́rin sọ kankan mẹ́rin sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ni mo rí mo kàn sọ pé iṣẹ́ ti parí ni ibẹ̀ ni mo wà Gòròṣò ó ní ó bí ọmọ púpọ̀ ó bí Àṣìṣà àti Déọlá lálẹ́ ẹjọ́ tí mo wá sọ yẹn ọjọ́ mélòó gbàgbé ni o kọ́lọ́run ṣàánú wa Ọlọ́run má fi oore oníkálukú wa sọ́wọ́ ọ̀tá wa o àmín o torí tí oore èèyàn bá lọ wà lọ́wọ́ ọ̀tá lódodo ó lè fún yàn but àti gba kinní yẹn padà ni ó máa wá n bá lọ wòran bọ́ọ̀lù a fẹ́ lọ gbá bọ́ọ̀lù Nàìjíríà fẹ́ lọ gbá World Cup kan ni wọ́n á gbá friendly match mo ti wá ṣáàṣì Nàìjíríà tá a lù sí friendly match yẹn àwa ń sọ̀rọ̀ bọ̀ Déọlá mo lè rántí pé nígbà yẹn lọ́hùn ó wà ń bẹ̀ èmi ò mọ̀ pé òun ló wà níwájú mi ìbànú ẹgbẹ́ ní sọ́hún jọ kí ni máa wò pé ọmọ kékeré wo ló ń sọ̀rọ̀ báyìí nígbà tí màá débẹ̀ máa rí i pé Déọlá ni mo ní Déọlá tí ó rántí pé mi ló ń bá èmi mò ń sọ̀rọ̀ tó ń sọ pé ń gbẹ́ni sọ̀rọ̀ ó ní kíní kankan mo ṣe dìímú pé wá èmi pẹ̀lú bàbá ẹ bá ń jà ọmọ kékeré ni wọ kí ló ń wọ́ tí máa dé tí máa fún lówó ló bá bọ́ṣọ sí mi lọ́wọ́ ló bá sá lọ bá bàbá ẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn èmi náà mo lọ sùn bọ̀ mo rí i pé mo fẹjọ́ ẹ̀sùn ọ̀hún èèyàn méjì kẹ́mìsì kan wà níbi tí ọ̀rẹ́ mi tó gbé owó fún mi yẹn tó ti ń ṣiṣẹ́ kẹ́mìsì yẹn ni máa ní sórí nǹkan tí Déọlá ṣe ó ní kí n lọ fẹjọ́ ẹ̀sùn Sami Video máa lọ ọ̀dọ̀ Sami Video mo ní tó Déọlá báyìí ló sọ aṣọ tó bọ́lẹ̀ nìyí o kó má rí pé bóyá kìnnì kan bá mo fọ aṣọ fún
nígbà tó di ijọ́ kejì mo jókòó síwájú ilé ọ̀rẹ́ mi yẹn mo sorí kodò báyìí mo dorí kodò ìyá àṣìṣà kọ́lọ́mbà ń fọ̀run kẹ́ wẹ́ ẹ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bó ṣe ń bọ̀ báyìí èmi ò tẹ́ mọ̀ pé ń bọ̀ lẹ́yìn mi ó kàn dàbàrà bò mí lẹ́yìn mọ́lẹ̀ ní gbà tàbí yẹn máa gbó sókè ìyá àṣìṣà ni ìyàwó Goroso ní iléeṣẹ́ kankan ó dùn mí bọ́dẹ̀ mi ṣe ń bọ̀ nìyẹn ó kàn jági ní ẹ fẹ́ pààyàn sí mi lọ́rùn ni òun wá na àǹtí ẹ̀ mú ní má torí mi ṣẹ̀ àǹtí ẹ̀ ni ò mọ̀ wípé èmi fẹ́ ràn wọ́ lọ́wọ́ òun náà fẹ́ ràn mí lọ́wọ́ ni torí tí ò bá sí ìdádúró ń gbà yẹn èmi àti Jídé jọ máa wà dè níni nítorí nígbà tí ó kó 150 yẹn fún mi ó wà ní owó gidi tá a fi ń ya sinimá bí Goroso ṣe rí kíní ẹ̀ wọ́n bá gbé lọ ó di MTD Ìbàrà ó lọ rìpọ́ọ̀tì wá ní Ìbàrà pé ẹnìkan ó lọ rìpọ́ọ̀tì pé wọ́n na ìyàwó òun assault ó yẹ sọ pé wọ́n na ìyàwó òun ọlọ́pàá dé wọ́n wá mú Jídé tó jẹ́ ọ̀rẹ́ tèmi tẹ́ mọ̀ pé mo gbọ́dọ̀ lọ bẹ̀ torí òun ló máa fún mi lówó èmi lọ sọ fún pé fíìmù ẹ̀ ṣe parí ni òun ló máa fún mi lówó mọ́tò tí máa fi wá torí gbogbo nǹkan ti dojú kejì ń bá lọ èmi náà lọ wò ibẹ̀ lòun ti rí mi ó wá ń lọ complain pé ọ̀rẹ́ ẹ̀ yẹn ni tó já 20 naira gbà lọ́wọ́ ọmọ òun lálẹ́ àná èmi ò mọ̀ bó ti ń sọ bẹ́ẹ̀ inú kan lèmi ní pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tó ń sọ ẹ̀ mi sí ìhéèkì mi ní kórìíra fún Goroso nígbà tí ó máa kàn dé máa padà sílé wọ́n release ọ̀rẹ́ mi yẹn on bail àwa padà lọ́lé bó ṣe wá bá mi nígbà tí mi pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi yẹn wá wọ ṣọ́ọ̀bù ó mọ̀ pé lẹ́sẹ̀ ni mí ó mọ̀ nǹkan yàn lẹ́sẹ̀ ó ṣàfẹ́ kí n ṣe nǹkan kan tó máa tí àwọn máa lè fi rí ìjọba máa fi lè sọ pé mo mọ̀ wípé mo lè ṣe nǹkan bẹ́ẹ̀ ó fọ́ mi létí lẹ́ẹ̀kínní ẹ̀mẹ́ta ló fọ́ mi létí níjọ́ náà lọ́hùn. Goroso yìí. Goroso nígbà tó délé kẹta yẹn èmi náà ti wá wò pé anything tó bá máa dà ló máa dà mo ti fẹ́ ní kémi náà súnmọ́ ó sá torí pé mo ti wá bínú ó wọ mọ́tò ó gba ìtókò lọ ó lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ wa kan ọ̀rẹ́ ẹ̀ ni but òun ló mú mi mọ̀ ó gbàbẹ̀ lọ mo rò pé ẹni tó lọ ọ̀dọ̀ Awíkonko la máa ń pe ẹni ẹ ní ìtókò níbi ìsọ ẹran mo rò pé ọ̀rẹ́ yìí olóògùn ni wọ́n á gbọ́ ọ̀rẹ́ mi ṣe ní ká lọ rìpọ́ọ̀tì ẹ̀ ní MTD Ìbàrà nìyẹn pé kí kìíní ẹ̀ má tún di nǹkan tó máa tún wá lọ ṣáájú wa rìpọ́ọ̀tì láì mọ̀ wípé òun ti kọ̀wé pé mo rọ́ọ̀bù ọmọ òun ní 20 naira nígbà yẹn bá ṣe rìpọ́ọ̀tì wọn ni ó fẹ́ ká wá ní ó ti sọ bẹ́ẹ̀ wọ́n bá mú wọn wá ní kí n máa kọ statement kí ni pé mo jalè 20 naira mo ní 20 naira báwo mo ṣe fẹ́ kọ kí ni mo bí mo ti wá ń ṣe kinní yẹn ẹ mọ̀ pé Ọlọ́run bá ń fẹ́ ní tiẹ̀ sílẹ̀ ọlọ́pàá kan ní MTD Ìbàrà yẹn gangan mi mọ̀ kò tán lè wà lénìí ọlọ́pàá ni wọ́n wá dé wá ń wò mí ẹgbẹ́ akọ̀yìn sí mi ló ń wá ń pè mí Àjànàkú bàbá inú mi ò dùn mí ìfẹ́ dáa lóhun tó lóhun ni kó fi mí lẹ̀ jàre mi tí mo wà nínú problem ń pa Àjànàkú bàbá àti ọ̀gá àwọn tí ó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi yẹn ni ó tún pé Àjànàkú bàbá mi dáhùn ó ní bàbá Àjànàkú sẹ́yìn kọ́ mo bá wí ni ọ̀gá dey call you now bá wọ̀ yìí ẹ má bínú kí ló dé kí lè ṣe ní session ọ̀hún ní
wọ́n ní Goroso sọ pé mo rọ́ọ̀bù ọmọ òun ní 20 naira ní níjọ́ yẹn ni mo mọ̀ wípé ọlọ́pàá gidi wà. Ó wá pè mí, nígbà tó pè mí ó ní kí n ṣàlàyé bọ́rọ̀ yẹn bá ṣe jẹ́ fún òun, pé kí n má purọ́ o, tí n bá purọ́ tọ́rọ̀ yẹn bá wá já mọ́ nǹkankan ó máa dùn ún o. Mo ṣàlàyé gbogbo detail bá ṣe bẹ̀rẹ̀ lórí sinimá, bá ṣe parí sinimá, tọ́mọ ẹ̀ ṣe sọ̀rọ̀ sí mi lókè. Níjọ́ yẹn lọ́hùn fúnra ọlọ́pàá yẹn ló ní kán lọ pe Taisi méjì wá. Ṣé mọ̀ pé complainer ló yẹ kó lọ pe Taisi kó fi kọ́lọ́pàá lọ. Ọ̀gá yẹn lọ́jọ́ yẹn lọ́hùn gbogbo pòkípò tán bá wà Ọlọ́run ọba Elédùmarè kó máa bá mi gbé wọn ga sí. Ọ̀gá yẹn ló sanwó Taisi, ó dẹ̀ kó àwọn ọlọ́pàá ó ní kán lọ change, kán tẹ̀lé mi lọ sí àdúgbò àwọn Goroso ní Ìjàyè ọjà alẹ́. À ń pe àdúgbò wọn ní ìsàlẹ̀ Abẹ́sẹ̀. Bá ṣe dé junction roundabout Ìjàyè yẹn, wọ́n ní kí n bọ́lẹ̀ inú mọ́tò. Wọ́n pe ẹnìkan ní Jasper ní Ìjàyè roundabout. Ó ti gba ọwọ́ mi kọjá rí nígbà tí mo wà ní Abẹ́òkúta. Ó ń train ẹ̀ṣẹ̀. Wọ́n á sọ pé báyìí kọ́ náà ṣe ń ṣe, báyìí náà ṣe ń ṣe. Wọ́n á gba pad níjọ́ yẹn lọ́hùn, mo wá kọ́ lẹ́sẹ̀. Jasper yẹn náà ọ̀kan ní Abẹ́òkúta ní Ìjàyè yẹn ní roundabout Ìjàyè yẹn ọ̀kan ní ilé níbẹ̀. Ìyẹn bá rí mi wá ní Àjànàkú, sùúrù tẹ nílànà yẹn ló dá o. Òun ò mọ̀ pé àwọn ọlọ́pàá ló tẹ̀lé mi. Mo ṣe ń ṣe sùúrù nìyẹn, wọ́n fẹ́ kẹ́ pààyàn ní o, wọ́n fẹ́ kinní kan ní o, wọ́n fẹ́ kẹ́ ṣe gbá ní o. Ó ṣáà sọ gbogbo nǹkan tí ó ń sọ. Lẹ́yìn tó sọ gbogbo yẹn, mo ní okay. Èmi mọ̀ pé àwọn ọlọ́pàá ló ń lọ wájú. Àwọn kan bọ́ sí ẹ̀gbẹ́ títì ń bí, àwọn kan wà níbi tí mo wà, àwọn kan ń lọ láàrin títì, àwọn kan dẹ̀ ń lọ wájú mi. Wọ́n gbọ́ gbogbo wọn ṣe ń sọ̀rọ̀. Ká fi dé ìsàlẹ̀, a fi dé ibi chemist tí ọmọ ẹ̀ ti ra oògùn tí mo ti gbaṣọ. Ọmọ chemist yẹn ò tẹ̀ kọ́ fẹ́ sọ̀rọ̀. Ó ní ẹ máa òun ò fẹ́ wà lá Goroso ní kankan. Wọ́n ní rárá, wọ́n bá yọ ID card pọ́lọ́pàá lọ́wọ́. Ẹ gbọ́, wọ́n ní ṣọ́ọ̀bù ni ọmọ yìí ti, bàbá yìí ti jí 20 naira gbà lọ́wọ́ ọmọ Goroso ní rárá o. Ó ní ọmọ Goroso, ó bá ṣàlàyé bó ṣe jẹ́. Ó ní Goroso wá ra $1.5 billion àti Mogadam lọ́wọ́ ògùn oorun ní méjèèjì. Àbá kúrò ń bẹ̀. Bá ṣe ń lọ báyìí, wọ́n pe bàbá kan ní bàbá Lùbí àgbà. Tàbá fẹ́ wo Adétayọ̀ compound nísàlẹ̀ Abẹ́sẹ̀ yẹn. Bàbá yẹn wá rí mi, bàbá yẹn ní Àjànàkú, ó káre láyé, sùúrù tó nílànà yẹn ló da fọ́rẹ́ rẹ̀. Bàbá yẹn tá sọ̀rọ̀ àgbà pé bọ́ọ̀rẹ́ bá ṣe tó níjà ṣe máa ń tó. Wọn mọ̀ pọ́lọ́pàá ló tẹ̀lé mi. Àwa lọ. Wọ́n á fi ilé tí Goroso wá sọ̀kúta tó rò pé bẹ́ẹ̀ ni máa sùn, ó sọ̀kúta fọ́ glass. Nígbà táwa ń padà bọ̀, àwa bá Goroso tó sùn sórí ẹ̀ níta gbangba níwájú ilé wọn. Èyí tó wà ń Ìjàyè. Àwọn ọlọ́pàá yẹn bá jí pẹ̀lú kanra pé ó fún wọn ní ìròyìn aburú tí ò rí bẹ́ẹ̀. Wọ́n bá ní kó pàdé ọ̀wọ́n. A bá padà sí MTD Ìbára. Wọ́n bá sọ pé ọlọ́pàá yẹn bá ní kí ló ṣẹlẹ̀, wọ́n bá report fún ọ̀gá wọn. Wọ́n ní kí ló ṣẹlẹ̀. Wọ́n ní òkè kan lọ arrest Goroso wá fún ọ̀nà tẹ̀ tí ń bọ̀. Wọ́n bá ní kí n máa lọlé. Mo ní bí mo ṣe wà kò sówó lọ́wọ́ mi. Nígbà yẹn ó ka 20 naira mẹ́wàá fún mi. Ká pè lẹ́gbẹ̀rún kan. Ó ní kí n fi wọ mọ́tò. Ó ní bó mo lọ mo ní Èkó. Ó ní kí n fi wọ mọ́tò. Èmi àti ọ̀rẹ́ mi á padà lọlé. Ọ̀rẹ́ mi náà fún mi ní
ìyẹn Jídé òun náà fún mi ní 1.5 ó náà ń bọ̀ lẹ́kọ̀ọ́ èmi rò pé ó ti tán kò tí ì tán àwa ẹ́díìtì fíìmù ọ̀rẹ́ mi èmi àti ọ̀rẹ́ mi tá a jọ máa ń sọ̀rọ̀ tẹ́ bá gbé fíìmù fún ẹ́dítọ̀ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ máa ṣe ni pé kẹ́ máa wo bó ṣe ń ge ẹni tí wọ́n wá ń gé fíìmù yìí Ọlọ́run bá mi fọ̀run kẹ́ wọn Yẹmí Mẹ́ṣíóyè òun àti Ọ̀sáì ní olùdarí eré Yẹmí Mẹ́ṣíóyè ló yá ọ̀n dẹ̀ náà wà lórí system tí wọ́n ń ge kò sí nǹkan kan tí mo lè sọ àkọ́kọ́ ya eré mi nìyẹn àwọn méjèèjì tán dẹ̀ wà ń bẹ̀ yẹn wọ́n jù mí lọ ń di iṣẹ́ yìí torí Yẹmí la kọ́kọ́ jọ ń ṣe sinimá òun ló dá Mesh Film sílẹ̀ so ìgbà tí a bẹ̀rẹ̀ kìíní ọ̀rẹ́ mi bá dojú ìjà kọ mí bẹ̀ ní ìlàkì nǹkan tó ń ṣe wọ́n á wò pé kí ló mí mo fẹ́ lù ú yẹn Yẹmí yẹn bá jáde pé wà ń bí láti kí ló ń ṣe ẹ́ ọmọogun tó ṣe ń jàbọ̀ látẹ̀yìn tọ́lá wọn fẹ́ bẹ́ẹ̀ ṣẹ́gun kékeré wa ní kinní kan a ní ok ó dàbẹ̀ ni pé wọ́n fẹ́ da wàhálà sáàrin àwa méjèèjì ngbà yẹn dẹ̀ ní ngbà tí mo wà lọ́dọ̀ Goroso mo fóbi kan ẹ jẹ́ má bínú mo ti fẹ́ẹ̀ di babaláwo tán torí bàbá kan wà ní ìsọdá odò ká tó dé gbangba wọ́n ń pè ní bàbá Dáre bàbá yẹn ọ̀dọ̀ ẹni máa ń lọ jókòó sí láràárọ̀ mo ti dọmọṣẹ́ ẹ̀ torí tí mo fi ní mo lo ọdún kan àti oṣù mẹ́fà 18 months lábẹ́òkúta yẹn ọ̀dọ̀ ẹni máa ti jẹun àárọ̀ bàbá Dáre yẹn ọ̀dọ̀ ẹni máa wà gbà tó jẹ́ pé Goroso tí mo wà lọ́dọ̀ ẹ̀ gangan tí a jọ ń ṣiṣẹ́ kó tó di pé Jídé kówó fún mi kò tọ́jú mi tẹ́ bá rí mi gbà yẹn lè mọ́ aṣọ tí bá wọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n fi igi há èrè lọ́rùn ni bàbá Dáre yẹn ni mo máa ń tẹ̀lé kiri máa ń bá kọ àwọn oògùn tán bá lọ gbà lọ́dọ̀ títí tọ́lọ́run dẹ̀ ń jẹ́ kí gbogbo nǹkan máa bọ́ sí nígbà tí máa kúrò ń bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn tó ẹ ṣé o èmi lọ sí kó ọ̀rọ̀ ti yanjú o Jídé ṣe gba fíìmù ẹ̀ àwa gba fíìmù yẹn kò tán síbẹ̀ nígbà tá a gba fíìmù Goroso tún gbógun nìde ṣe mọ̀ pé ogun tèmi ti lọ wá kó ogun Jídé àti fíìmù Goroso wá padà lọ bá cooperative tó yá owó lọ́wọ́ ẹ̀ ẹni tí ó sì ń dáwó tó ń dáwó síbẹ̀ tí ò tí ì sá Goroso ní ó wá lọ sọ fún wọn pé ó máa dọ́gbọ́n sá lọ ní o kán lọ síìsì fíìmù yẹn lọ́wọ́ ẹ o ó bá síìsì fíìmù ìyẹn lọ ṣe ṣóò ní Àkúrẹ́ ní Adégbémilé náà bá síìsì fíìmù kò dẹ̀ síìsì fóònù bó ṣe wá sí kò wá bá mi nìyẹn pé nǹkan báyìí lòun rí òun ní sùúrù ló máa fi ṣe o torí pé sùúrù la fi yanjú fíìmù ogún pọ̀ ọmọ Ọlọ́run bá aṣẹ́gun ní ìwọ nìyẹn èmi ń gbé lọ kóòtù ni àti cooperative yẹn máa gbé gbogbo wọn lọ kóòtù nígbà yẹn kí Goroso tó kú ìgbà yẹn ló kọ́kọ́ ní stroke torí àwọn gbìyànjú tọ̀wọ́n náà ṣe ọ̀rẹ́ mi náà dẹ̀ ní òun náà ní gbìyànjú ni so òun ṣàlàyé fún mi pé wọ́n sọ wípé Goroso máa wá kóòtù gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ ìpàkọ́hùn ló máa jókòó sí òun ò gbọ́dọ̀ wọ ẹ̀yìn kò dẹ̀ nígbà tó dé èmi náà wà lábẹ́òkúta nígbà tó dé níjọ́ yẹn lọ́run ní Goroso wá kíní kankan ìjọ́ yẹn náà ni wọ́n ṣe state meeting ANTP state meeting nígbà yẹn torí ANTP la ṣe wá àti ìyà sí campaign káàtì ní oríṣiríṣi ẹgbẹ́ mo pè lẹ́yìn ìgbà tí Goroso kúrò state meeting ìjọ́ yẹn wọ́n kàn wá sọ fún ọ̀rẹ́ mi yẹn pé Goroso máa ṣubú ní state meeting wọ́n rọ̀ṣẹ̀ ó ti ní stroke wọ́n sọ wípé nǹkan tó jẹ lóyò bó rò pé kíní ṣé ẹ máa para yín torí fíìmù ni
bóun ló fẹ́ pa òun kó carry on ó má ṣe bẹ̀rẹ̀ nìyẹn títí orí sickness yẹn ni àkọ́bí Goroso tó ṣe fi dàbí nínú eré àrọ́bá orí sickness yẹn ló kú sí wàhálà yẹn ni bóun ṣe kú nínú pé Goroso náà jọdún mẹ́ta lọ sígbà yẹn Goroso náà wà kú òyìn mo fi sọ pé ẹni tó ṣèyàn lóore kò ní kó má ṣèkà fún òyàn o ní mo sọ àríkọ́gbọ́n tèmi nu tó dẹ̀ ti wà nù mí dọ̀la Díọlá náà wà l'Abẹ́òkúta nígbà kan máa ń sọ fún àwọn èèyàn pé ọmọọṣẹ́ bàbá òun ni mí èmi máa ń sọ fún àwọn èèyàn pé mi ń ṣọmọọṣẹ́ bàbá ẹ̀ èmi kọ́ṣẹ́ tèmi láyé ọ̀tọ̀ bàbá ẹ̀ wá bá wa ń gbà tó ní ọlá àyà ò jẹ́ kí wọ́n máa róhun wò pé ká wá gbóhùn lárugẹ ó sunkún wá bá ẹni ṣé mi yàn bí ọ̀rẹ́ mi dọ̀gá ìyẹn Sunday Osai ẹ wá ṣe àrọ́bá fún àrọ́bá yẹn ló wá mílẹ̀ ṣìṣì ló jẹ́ kán dá Goroso gan mọ̀ l'Abẹ́òkúta ìbàjẹ́ nǹkan tí mo sọ